mo mọ̀ tún kíyìn ò ẹ tún kàbọ̀ padà fún àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Feli-feli online tv fún ti tàsìkò yìí. Àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi ní ìtajọmọ fi kẹ́kọ̀ọ́ ká lè túnjọ mọ́ fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lọ́rì kìnìún. Láti ìpínlẹ̀ Ògùn, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ arákùnrin kan Ṣọlọ́lá Kazeem eléyìí tí ó gbé òróró gbóná tó sì yí dà lé ìyàwó rẹ̀ Ṣọlọ́lá Mutiat lórí látàrí ìyìn tó ní ṣe pẹ̀lú ẹgbọ́nmi-sí-omi ètò èdè àìyedè kan láàrin ara àwọn méjèèjì. wọ́n ní ṣe rárá ọmọbìnrin náà ló bó tòró Kazeem. Ṣọlọ́lá ò mọ̀ tún fi mọ́ ń bẹ̀, ìṣe ló tún mú ọ̀bẹ ló fi gún ìyàwó rẹ̀ ọ̀hún lórí tó yẹ pé Ọlọ́run ní ògbẹ́mí rẹ̀ kó tó di pé wọ́n dòòlà arábìnrin ọ̀hún gbé lóní dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ti Oore Ọ̀fẹ́ tí ń bẹ ní Owódé Ẹ̀gbá ní ìpínlẹ̀ Ògùn. ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ìpè ọjọ́ sátidé ọjọ́ 18 nínú oṣù kínní ọdún yìí náà ní ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀. wọ́n ní ọ̀rọ̀ kékeré ló mà ṣe bí ọ̀rọ̀ láàrin Kazeem àti ìyàwó rẹ̀ tó fi di pé ó lọ gbé òróró gbóná tí ó dẹ̀ tó sì fi dà á lé ìyàwó rẹ̀ tó dà á lé lórí tó tún fi ọ̀bẹ tó sì fi gún ní orí kó tó di pé Ọlọ́run ò gbẹ̀mí lẹ́nu arábìnrin náà. ṣùgbọ́n Ṣọlọ́lá Kazeem ọkọ ìyàwó òun náà ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin gbé báyìí sì ti yanjú pàkópàkó lágọ̀ọ́ ọlọ́pàá. ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. ọkọ ìyàwó yìí òróró gbóná ó yí dà lé ìyàwó rẹ̀ lórí àkíkà. Láti ìpínlẹ̀ Kẹ́bí, ọwọ́ tẹ kọ̀rọ̀wọ̀ sí ọmọkùnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan Yunusa Haruna látàrí pé òun náà ó fi ọ̀bẹ ó fi já okùn ẹ̀mí lẹ́nu ẹ̀gbọ́n rẹ̀ òun bàbá ọmọ ìyá rẹ̀ níjọba ìbílẹ̀ Changa ní ìpínlẹ̀ ọ̀hún. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kẹ́bí Nafiu Abubakar ló ń sọ di mímọ̀ ní ọjọ́ Ẹtì ní ọjọ́ 17 nínú oṣù kínní ọdún yìí wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ Haruna látàrí wípé ńṣe ni ó fi ọ̀bẹ gbọ́ ẹ̀mí lẹ́nu ẹ̀gbọ́n rẹ̀ Isiaka Haruna látàrí èdè àìyedè kékeré eléyìí tó bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì tó sì mú kí ọmọkùnrin náà tó lọ fa ìbínú yọ tó sì lọ fa ọ̀bẹ yọ eléyìí tó fi mú kó gbẹ̀mí lẹ́nu ẹ̀gbọ́n rẹ̀ lọ́nà àìtọ́. nígbà tí ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kẹ́bí ọ̀hún tó mọ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé ọmọkùnrin ọ̀hún báyìí ó sì tún jẹ́jú pàkópàkó lágọ̀ọ́ ọlọ́pàá ó ní torí lọ́bẹ̀ tẹ ìwà ru ọwọ́ tó fi di pé ọ̀rọ̀ kékeré èdè àìyedè kékeré tó fi di pé ó fà á tó lọ mú ọ̀bẹ tó sì fi gbẹ̀mí lẹ́nu ẹ̀gbọ́n rẹ̀ ó ní yóò wá wí o lágọ̀ọ́ ọlọ́pàá ni ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kẹ́bí. Padà sí ìpínlẹ̀ Ògùn, eléyìí náà ló mọ̀ tún ti gbẹnu tán ìròyìn bàbá burúkú kan kọ̀rọ̀wọ̀ sí eléyìí tó ń fi tìpátìkúùkù tó fi bá ọmọ bíbí inú rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 4 obìnrin tó fi bá a lájọṣepọ̀. wọ́n ní bàbá búkú yìí Ìdòwú Adébánjọ òun náà ló jẹ́ pé fúnra lára rẹ̀ òun náà ní í ṣe omilantoro mùchẹ́ǹchẹ̀ lára ọmọ bíbí inú rẹ̀ obìnrin ní agbègbè Òkúnsànyà ní Ìjẹ̀bú Igbó nípínlẹ̀ Ògùn. oníṣẹ́ rí ìyá ọmọdébìnrin yìí Adéròǹkẹ́ Adébánjọ òun gangan ló mú ọ̀rọ̀ tọ iléeṣẹ́ ọlọ́pàá lọ ní ọjọ́ 15 nínú oṣù kínní ọdún yìí tó sì lọ́ọ́ fẹjọ́ sùn wípé iṣẹ́ rí ọkọ òun o ẹni tí òun bí ọmọbìnrin ọ̀hún gangan fún ó ní ṣe ló ṣe bẹ́ẹ̀ ló ń fi tìpátìkúùkù ló fi bá ọmọ náà lájọṣepọ̀. ó ní ṣáájú tó jẹ́ pé ọ̀dọ̀ bàbá rẹ̀ ni ọmọ òun ti ń gbé. ó ní ọmọ òun ò mọ̀ tí ẹ̀ tètè sọ̀rọ̀ ó ní nítorí pé bàbá rẹ̀ ń dúnkòkò mọ́ wípé òun ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní ò tó bá ilé sọ fún ẹnikẹ́ni pé òun oró wà bẹ́ẹ̀ sí. ó ní ilé ìgan ní ọmọ òun tí ò fi tètè sọ̀rọ̀. ó ní ṣùgbọ́n ní ọmọ òun ṣàmọ́ ń wí fún òun pé ojú ara ń dùn ǹjẹ́ kí ló ṣe ọ́ lójú ara. ó ní ọmọ yìí kò ní sọ nǹkan kan. ó ní lẹ́yìn ọ̀rẹ́yìn tí òun á gbé ọmọ òun lọ sílé ìwòsàn láti lọ ṣàyẹ̀wò fún gan wípé kí ni tó ṣẹlẹ̀ tó fi ń mójú ara tó fi ń dun ọmọ yìí. ó ní ọmọ náà wọ́n padà jẹ́wọ́ wípé bàbá òun tóun wà lọ́dọ̀ rẹ̀ ó ní òun gangan náà ló mọ̀ fi tìpátìkúùkù tó fi ń bá òun ní àjọṣe papọ̀.
wọ́n ní kódà kìí ṣe nǹkan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta ó ní òun ò lè kà á mọ́ débi pé kódà bàbá àwọn àtúmọ̀ dúnkokò mọ́ òun pé tóun bá ilé sọ fún ẹnikẹ́ni bọ́dì wípé òun ó gbẹ̀mí lẹ́nu òun ni ó ní ilé ìgan ló fà á tó fi dá ìbẹ̀rù bojo sí ọkàn ọmọ náà tí ò fi lè sọ fún ẹnikẹ́ni ó ṣùgbọ́n báyìí ìyàwó ó ti yan Adérónkẹ́ Adébánjọ ó ti lọ fẹjọ́ sùn lágọ̀ọ́ ọlọ́pàá wípé káwọn wọ́n sì ti fi kélé òfin wọ́n ti gbé ọkọ ìyàwó Ìdòwú Adébánjọ báyìí látàrí pé ń fi tipátìkúùkù bá ọmọ bíbí inú rẹ̀ ọmọ ọdún 4 fi ń bá a lájọṣepọ̀ ní ìpínlẹ̀ Ògùn àkíkà. Àwọn ìròyìn tó gbẹnu tán ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. ẹ sì má gbàgbé o láti subscribe sórí ìkànnì ìròyìn Feli-feli online TV. ẹ like ẹ kọ́mẹ̀ntì lórí àwọn fídíò wa. ẹ ṣeun títí gbà mí tààtù máa pàdé. Ire àti àánú Olúwa ọba kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. Ó dàbọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.